mo ti ń gbé bọ̀ sá. Okay sir. Yes sir. Salaam alaikum. Salaam alaikum àfà. Àgbáyé sú. Àwa nìyẹn o bàbá. Bó o ní sáwẹ̀ ń lọ. Àwẹ̀ ò lọ. Ẹ gbàwẹ̀. Mi ì gbà bàbá. Kí ló dé tẹ́ ẹ gbàwẹ̀? Inú ò ṣe é gbàwẹ̀. Mi ì róúnjẹ jẹ. Ẹ̀rọ jẹjẹ. Àfà àgbáyé sú. Kí ló dé máa ń ṣe báyìí? Ẹ sì nílò àwẹ̀ àtàdúrà gan-an. Bàbá wàá gbà lẹ́sẹ̀ tọ́lá bá kẹ́mi yìí wà lẹ́sẹ̀. Lọ́dún tó ń bọ̀. Bàbá. Mi ì lè kwara mi bàbá. Ẹ wo bẹ́ẹ̀ ṣe rí ayé yín kù fàdúrà. Mímọ. Láhìlá. Mi ì wá lè kwara mi. Kò sí wàhálà àwọn ọmọ tọrọ àtàkà fúnlẹ̀ láì fún wọn yẹn. Muzi, what happened to you? Àwọn òsínlé máa ní tí ẹ̀ ní ìwúlẹ̀ dààmú ara mi náwọn ibi tó yẹ kí n gbẹ́jà lómi ìgbẹ́jà lọ. Ẹja tásìkò sórí rẹ̀ ti wá tó ànábì sallallahu alaihi wasallam ọlọ́run ó mà ṣe o tó o jẹ́ ẹrẹ́jà ìgbé. Àfáwa. Àfà. Ẹ bá mi rí ẹja ń bí ni. Wàláì àrẹjà. Ẹja bí páàkì mẹ́rin ẹja panla kíká. Mo ṣe dé bíbá ẹni náà èmi náà wọ́n ṣàfọwọ́ tán yín pé kẹ́ ẹ dìde àbá. Mo gbé panla sí bí. Nínú àwẹ̀ àwọn ọmọ ní kúrọ́ mọ́ yín. Dọ́ńgbà wo náà ni òtún. Nǹkan tó ti ẹ̀ ṣẹlẹ̀ ni pé ẹ jẹ́ ká tẹ̀ da ọgbà kí n padà wá fà. Ẹ wo kámẹ́rà wàláì prank ni. Prank ni. Ẹ wo kámẹ́rà prank ni. Òótọ́ ni prank ni gbogbo ẹ gbó kámẹ́rà ẹni kó ti ń bọ̀ ẹni pé prank ni. Èmi náà ṣe bá yín ṣe mẹ́rin ló wà náà. Lẹ́yìn sì wá ka o. Ẹ lè ka ìdímọ̀ tí mo gbé síbẹ̀. Àfà. Ẹ̀wẹ̀ dàpọ̀ ìgbà sí èmi tá a jẹ náà là wà inú àwẹ̀ tá a wà yìí kò sí kankan Nàìjíríà yẹn náà ti mọ bó ṣe ń lọ. Lè wá gbé mẹ́rin. Ẹ lè bínú ẹ má jẹ́ káwọn ọmọ ọgbọ́n nǹkan wà lẹ́nu fọlọ́ wọlé láìtẹ́lẹ̀ ẹ sàánú mi ẹ bọ̀ mí lẹ́ mọ́ bọ̀ mí ta. Kí n bòyìn sílé ṣùwàlà bọ̀ pé kò ṣe pé torí àsìkò àwẹ̀ tá a wà ní bébé kínní ìgbẹ́ni náà má máa ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jẹ́ fún ilé ẹ̀kan náà. Ẹ tún bù mí. Ẹ mọ̀ ṣé ẹ mọ̀ sí òun o. Ẹ lọ gbọ́sẹ̀ wù. Arambara kìsìn ní. Ayé ni a da. Transformer mi nílùú Èkó ju ti gómìnà.